ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ṣe ẹgbẹ́ yẹ̀wò mo wí. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ó yẹ ká mú sùúrù nínú ohun gbogbo. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìkánjú pẹ̀lú sùúrù ọ̀pọ̀ ọ̀pọ̀ ló jẹ́. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ohun tó ṣọṣẹ́ ò tó nǹkan ẹ jẹ́ ká fi sùúrù sí. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin òǹwòran wa níbikíbi tí ẹ ti ń wò wá ní orí ètò ẹgbẹ́yẹ̀wò ní iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde èyí tí a jẹ́ alárààgbà ìdá tó jẹ́ àrà tó wù wá àwa máa ń dá lórí ètò ẹgbẹ́yẹ̀wò náà ni ẹ bọ́ sí báyìí gẹ́gẹ́ bá a ṣe máa ń wà tà ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ lórí ètò yìí la ti máa ń ṣe àgbéyẹ̀wò àwọn ohun tó ṣe kókó tó ń lọ láwùjọ ní yàjóyàjó tá a ti mú ọ̀jọ̀gbọ́n wá tí wọ́n bá pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ tí wọ́n sì fa kò mú òkun ìlú ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ yọ ṣáájú ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ ìkéde láti ọ̀dọ̀ àwọn onígbọ̀wọ́ wa ilé ọṣẹ àbùfọ̀ ti Sure Clean. Oh, what a wonderful world of Sure Clean detergent. Oh yes, you can have a clean and bright wash with Sure Clean. Sure Clean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, Sure Clean detergent makes you shine. As you spread it all, you can see the shine of Sure Clean brightness. Now, wear your smile with pride and nothing to hide. Sure Clean detergent makes your family clean and happy. Sure Clean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sórí ètò gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú mo ti ní ọ̀jọ̀gbọ́n níbí tá ó jọ jíròrò lórí kókó ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni ọ̀rọ̀ nípa ètò ìjọba tiwantiwa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé òní ni ọjọ́ 12 nínú oṣù kẹfà ọdún 2025 èyí ni àyájọ́ ìjọba tiwantiwa ní orílẹ̀-èdè Nàìjíríà tí a tún dàpè ní June 12 a fẹ́ wo ohun tí ó rọ̀ mọ́ ọ̀rọ̀ tá à ń pè ní June 12 yìí gangan àti ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìjọba tiwantiwa ní orílẹ̀-èdè Nàìjíríà ní àkókò yìí mo ti ní ọ̀jọ̀gbọ́n tí wọ́n jẹ́ amòfin tí wọ́n dátọ́ níwájú adájọ́ àwọn náà ni amòfin Surajudeen Olúwaṣeun Báṣọ̀run ẹ mọ̀ sí tá a pè yín tẹ́ wá sórí ètò. ẹ ṣeun gan ni olóòtú. ẹ ṣé púpọ̀. inú mi dùn láti wà nílé ni. ní akọ níwájú adájọ́ ẹ̀kọ̀ọ̀kan bá bá ń rí yín báyìí náà ká mọ̀ dúpẹ́ ni ẹ ṣé pọ̀. tó ayábẹ́lẹ̀ obìnrin iṣẹ́ làwọn abẹ́ sílé ni amòfin wa tá a bá ń sọ nípa ìjọba tiwantiwa tá à ń pè ní democracy kí ló túmọ̀ sí gan. ẹ ṣeun gan ni olóòtú gẹ́gẹ́ bí ẹ ṣe sọ náà pé ìjọba tiwantiwa òun náà là ń pè ní democracy lẹ́yìn báwọn olóyìnbó ṣe máa ń divine ẹ̀ torí wọ́n máa ń ní democracy is the government of the people by the people and for the people so òun náà ni tẹ̀sán Yorùbá lẹ́ẹ̀kan pé ìjọba tiwantiwa tó jẹ́ pé gbogbo nǹkan tá a máa ṣe ń bẹ̀ á wà pẹ̀lú òfin pẹ̀lú constitution so nǹkan tá à ń pè ní democracy nìyẹn ní ṣókí. ẹ ṣé púpọ̀ a ní democracy ìjọba tiwantiwa ìjọba bíi tún wà tí ò kì í ṣe ìjọba tiwantiwa ṣáà tún ní ìdàkejì ẹ̀. ẹ mọ̀ pé tá a bá wo ẹ jẹ́ ká fi Nàìjíríà ṣe sample ẹ mọ̀ pé láyé ìgbà kan a ní àwọn military rule bẹ́ẹ̀ni tó jẹ́ pé àwọn ológun ló ń ṣèjọba ń gbà yẹn so ààrẹ jẹ́ kí n fi ẹṣẹ̀ sample ìdàkejì democracy do aláwọn system of government tó pọ̀ dáadáa nínú àwọn parliamentary autocracy and so on and so forth bẹ̀ẹ̀dì tó lè tètè yá àwọn aráalé òun tá a bá sọ pé democracy kí ni ìdàkejì ẹ̀ ní Nàìjíríà òun ni military rule torí gbogbo aláwọn bí ìjọba alágbádá bó ṣe máa ń rí àti bí ìjọba ológun náà bó ṣe máa ń rí ní Nàìjíríà torí àti taste ẹ̀ àdẹ̀tì mọ̀ bó ṣe rí so. tó ń jẹ́ democracy ni democracy táwọn á sọ ìjọba tiwantiwa yìí kí ni àwọn àlàkalẹ̀ tó gbọdọ̀ wà nínú ìjọba tiwantiwa pé ìjọba tiwantiwa rèé o bó la ṣe lè dámọ̀ yàtọ̀ pé àwọn nǹkan tó yẹ kó wà ń bẹ ni àwọn àkóónú tó yẹ kó wà ń bẹ nínú ìjọba tiwantiwa. ẹ ṣe gan ni olóòtú ìkíní tó yẹ kó tó ṣe kókó jù òun ni ká ní olórí tó dáa torí because democracy a gbọ́dọ̀ ṣe election ni láti yan olórí so tá bá yan olórí
tá a yan àwọn èèyàn sí ipò gómìnà, tá a yan àwọn èèyàn sípò chairman local government, so ìyẹn là ń pè ní democracy. ṣé àwọn kò tó bá jẹ́ pé láyé military ni kò sí nǹkan tó ń jẹ́ election, ológun kò akọ̀ bọ́ síbẹ̀ ni tí yẹn bá kúrò mi àgbẹ̀ fọlọ́gun èmi, so kò sí election. so èyí tó jẹ́ kí democracy tó fi wà unique òun ni ìdìbò tá a máa ń ṣe yẹn láti yan àwọn èèyàn sípò, so láti ṣe olórí wa. so ara bi tí alákìsí ní nàìjíríà wẹ̀ tá a bá débẹ̀ àmọ́ tó máa sọ yẹn, so ní nàìjíríà ni pé ṣáàrìlì ní olórí tó dáa tó ní problems ní nàìjíríà ni. ẹ ṣe púpọ̀ amòfin Basọ̀run. tá a bá wá wò ó ní orílẹ̀-èdè nàìjíríà ọjọ́ 12 oṣù kẹfà ọdún ni a yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ ìjọba tiwantiwa. a mọ̀ pé nígbà tí a bẹ̀rẹ̀ ìjọba tiwantiwa ẹlẹ́ẹ̀kẹrin yìí tá a bẹ̀rẹ̀ ní ọdún 1999 ọjọ́ 25 oṣù karùn-ún àbí ọjọ́ 29 oṣù karùn-ún la mú. kí ló fà á tá a kúrò lórí ọjọ́ 29? ẹ ṣe gan ni nítorí pé awuyewuye pọ̀ lórí pé ọjọ́ wo ni ká máa declare as a democracy day. ẹ rí i pé May 29 yẹn ó jẹ́ ọjọ́ tó máa ń sọ ẹ̀yìn àwọn new president tó bá jẹ tó bá ṣàti governors tó bá jẹ, so ìyẹn ni wọ́n fi wò ń gbà yẹn pé ok ọjọ́ yẹn kó lè ní àmì dáadáa ẹ jẹ́ ká fún ní democracy day ká máa péjọ yẹn. bẹ́ẹ̀ tó wá yá táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní complain pé ó tí o ọjọ́ tí a ṣe election tó free and fair jù ní nàìjíríà òun ni June 12 tó yẹ pé wọ́n nullify election yẹn, ẹ ṣe jẹ́ ká wú ọjọ́ yẹn ká fi ṣe democracy day láti lè fi honour ẹni tó ti win election yẹn níjọ́ yẹn tá a jẹ́ kó wọlé. so ìyẹn ló fà á mo rò pé ìjọba Buhari ló change ẹ̀ sí June 12 tó fi sọ pé òkè ẹ̀rẹ́ ká kúrò ní May 29 tá à ń ṣe democracy day ká kú mú June 12 ká máa ṣe democracy day láti máa fi máa ṣe ìrántí ẹni tó wọlé nígbà yẹn tí wọn ò dẹ̀ declare as winner tí wọ́n nullify election yẹn. ìyẹn la ṣe padà sí June 12 tá à ń ṣe ní ọjọ́ ẹni. ẹ ṣe púpọ̀. ẹ wá mú mi rántí bí nǹkan bíi 30 ọdún ti lé sẹ́yìn ní ìṣẹ̀lẹ̀ ẹ já wá wo ohun tó ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn. tẹ́ bá àwọn èèyàn ṣe máa ń sọ pé lórílẹ̀‐èdè yìí ìbò tá a sì dì tó sì fẹ́ẹ̀ dára jù wọn ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà. tẹ́ bá rántí ǹjẹ́ ẹ rántí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣáájú ká tó dìbò yìí àti ohun tó wà fà á tí ìbò yìí fi lọ bó ṣe lọ? ẹ ṣe bó ti jẹ́ pé àwa sì kéré díẹ̀ nígbà yẹn bẹ̀tẹ̀ wọ́n ní tí ọmọdé ò bá tán á bá àròbá kẹ̀ ní bàbá tán. so nígbà yẹn ṣe mọ̀ pé tá a bá wo sísítẹ̀mù gbà yẹn a rí i pé ọ̀dọ̀ àwọn èèyàn máa ń sọ pé ẹlẹ́yàmẹ̀yà ó ń ṣẹlẹ̀ nísìn bẹ́ẹ̀ tá a bá wo ìgbà yẹn tá a bá wo MKO Abiola ẹ rí i pé ẹni tó fi ṣe igbákejì ńgbà yẹn ó jẹ́ bí Haúsá tí ń bá ṣì ẹ̀rọ pé Kìnjíbè bẹ́ẹ̀ ni tó jẹ́ bí Haúsá. then tá a bá wo ẹni tó tún contest pẹ̀lú ẹ̀ náà ṣe pé kò dàbí ìsìn tá a bá wo ìsìn náà ọ̀dọ̀ Yorùbá náà ló wà bí Haúsá náà ló tẹ̀lé bẹ̀tì nígbà yẹn ìfẹ́ dìídì wà tó jẹ́ wípé a mọ̀ pé gbogbo wa ayọ̀ kan ni wá tí ó sì ń sìn tó jẹ́ pé a ti ń wò pé ó dàbẹ́ ni pé ìwà wa ò bára wa mu ẹ jẹ́ kórúkálùkù máa lọ lọ́nà tiẹ̀. so ìgbà yẹn unity wà, so I believe pé ìkọ̀kan náà ni gbogbo wa. so ìyẹn ló fi jẹ́ pé ńgbà yẹn ńgbà tí Abiola jáde ẹ rí i pé across the country ni gbogbo ìbò tán dìbò fúngbà yẹn tí ò dẹ̀ sí màgòmá anybody mọ̀ pé ẹni yìí ló wọlé tí ò dẹ̀ sí àfìgbà tí military head of state anígbà yẹn tó nullify tó ní kùdìẹ̀kùdìẹ̀ wà náà election yẹn pé náà kò sẹ́ni tó wọlé ọmọ tún nǹkan mí ṣe ni tó fi di wàhálà nígbà yẹn. so tábà wo gbogbo ìgbà yẹn a rí i pé election yẹn ló fẹ́ẹ́ fíà jù láti ìgbà tá a ti ń ṣe election Nàìjíríà yìí June 12 election tó wọ́n lè gbàgbé níbi tí àwọn èèyàn máa ti tò tá a máa kà wá níkọ̀ọ̀kan tí ò sí pé nísìnyí tó bá débẹ̀ nísìnyí wọ́n máa ní wọ́n máa lo biometry ẹ máa lo kinní kan kò sí yẹn ńgbà yẹn kótó kọ́ka ẹ̀ níkọ̀ọ̀kan ká dẹ̀ sọ pé ẹni báyìí o Abiola ni ká kọ sílẹ̀ ẹni báyìí inú ni ká kọ sílẹ̀ tí ò sí wà lóhun tí ò sí màgòmágó ìyẹn ni mo sọ pé election June 12 yẹn kàdó tó rí rẹ̀ ní Nàìjíríà yìí á tún pẹ́ díẹ̀ torí àti ìrì ní gbogbo wọn lórí ta nísìnyí àti ìrì tó yìí fẹ́ ṣe bí election June 12 yẹn so mo dẹ̀ hope pé bí i one day ṣá bóyá a lè padà síbẹ̀ Nàìjíríà. ẹ ṣe gan ni nígbà tẹ́ ń sọ ń sìn ní ìbò tó wáyé nígbà náà ó yàtọ̀ sí tayé ìsìn tẹ́ bá ibi tí mò ń lọ gan nìyẹn o pé tá a bá fi wéra àwọn ìbò tá a wá ń dín sìn ká fi wé tayé ìgbà náà èwo ló ṣe bí ẹni sàn jù nù méjèèjì.
a lè fi èyí tá à ń dì sí ká fi wé tayé ìgbà yẹn fẹ́ bẹ́tà ju tìsín lọ nítorí pé ṣẹ́rí tìsín ó easy láti rig election ó dẹ̀ easy tó bá dẹ̀ rig ẹ̀tọ́ náà ó dẹ̀ easy náà láti sọ wípé ó ti o eye àwọn èèyàn ṣe mọ̀ pé nísìn wọ́n ti ní list gbogbo àwọn èèyàn tó máa dìbò ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan wọ́n ti mọ̀ pé èèyàn 1000 ló yẹ èèyàn 2000 ló máa ṣe ń bí ó possible kí èèyàn mẹ́wàá kó jáde kó wá dìbò ní wọ́ọ̀dù yẹn kó dẹ̀ kà pé èèyàn 900 ló jẹ́ bẹ̀tì láyé ìgbà yẹn gbogbo wa máa tò ní kọ̀ọ̀kan ni wọ́n máa kà wá èèyàn mẹ́wàá ló wà lórí line tó dìbò fún APC èèyàn 20 ló wà lórí line tó dìbò fún PDP èèyàn mẹ́wàá ló dìbò fún Labour Party ṣẹ́mọ̀ ó wà easier even àwọn electoral body gan máa find it easy because kọ́kọ́ káyé àwọn tó dúró ni kọ́ dẹ̀ kọ́ sílẹ̀ kí gbogbo àdẹ̀jọ sáyẹ̀nsì pé lójú gbogbo èèyàn pé èèyàn báyìí ló dúró fún èèyàn báyìí so kò sí pé irú ìsìn tó jẹ́ secret ballot là ń lò sí pé wọn tẹ ẹnì kò sẹ́ni tó lè mọ iye tó tẹ̀lé gan kó ra bọ́ síbẹ̀ kó kàn ra tẹ̀ka ni kò dẹ̀ ra jù sínú kíní kó máa lọ so bẹ̀tì gbà yẹn is very open láti jẹ́ kí everybody rí i pé ibi ni mo wà ibi dẹ̀ ni mo tò sí ẹni tí mo dẹ̀ tẹ̀lé rè. ẹ ṣe púpọ̀ amòfin wa tá a bá wá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ ti sọ ń sìn pé ìbò náà lọ wọ́ọ́rọ́wọ́ wọ́n ti ń ka èsì ìbò kó tó di pé olórí ológun ìgbà náà ọ̀gágun Ibrahim Babangida tó wá fagilé ojú wo lẹ fi wo ìgbésẹ̀ tí ọ̀gá ológun yìí gbé ńgbà náà ojú wo lẹ fi wò náà. mo sọ gbà yẹn náà pé bó dẹ̀ jẹ́ pé àwa ṣe kéré díẹ̀ mo wá wo recently nígbà tí Babangida kọ ìwé ẹ̀ kan tó sọ̀rọ̀ nípa bóun ṣe nullify election June 12 and so on so gbogbo wa la mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn kì í ṣe nǹkan tó dáa and that is why ilẹ̀ máa ráwọn èèyàn sí tó máa sọ wípé wọ́n gbọ́dọ̀ name Abiola as one of the president of Nigeria which tèmi náà agree pẹ̀lú wọn because ńgbà yẹn election yẹn wáyé àwọn èèyàn dìbò wọ́n dẹ̀ dìbò ẹni tó fẹ́ dẹ̀ wọlé so ẹni tó wá jẹ́ head ńgbà yẹn wá ní ó ti o ìdẹ̀kudẹ̀ wà nínú ìbò yẹn òun ò lè declare kò sẹ́ni tó ń wọlé náà election yìí o ọmọ àtúbọ̀ yìí ṣe ni o so ó jẹ́ nǹkan tó báyàn lọ́kàn jẹ́ ní ọdún ìgbà yẹn tó jẹ́ pé because bí Nàìjíríà ṣe advance tó wọ́n ṣe máa ń pè wá ní giant of Africa and so on kò yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa ṣẹlẹ̀ níbí but it's just unfortunate pé wẹ́ ẹni tó ń imagine winner náà ọgbà ẹ̀wọ̀n náà lò ó àbí ẹ̀ náà fún ní house arrest náà fún àti gbogbo ẹ̀ tó fi di pé ó bá a kú tí ò fi benefit nínú kíni and today àwọn ọmọ Nàìjíríà sì ń ṣe ìrántí ẹ̀ pẹ̀lú June 12. ẹ ṣe ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nígbà náà kò dàbí pé ẹlẹ́yàmẹ̀yà wà ṣé ẹ rò pé ẹlẹ́yàmẹ̀yà ló fà á tí ó fi dàbí pé ọ̀gágun bà náà torí pé òun wá láti ilẹ̀ Haúsá ẹni táwọn sì gbélẹ̀ láti ilẹ̀ Haúsá tó fà ní Kánò kò wọlé ṣé ẹ rò pé ẹlẹ́yàmẹ̀yà náà ló súyọ tán fi fagilé bò. nígbà yẹn náà a lè sọ wípé tẹ́bí èmi tẹ́bí máa divine ẹ̀ máa lójú kòkòrò ló ṣe head of state wa tó bá ti mọ̀ pé òun ò tí ì ní láti kúrò ń bẹ́ẹ̀ ńgbà yẹn torí because lẹ́yìn ìgbà tó nullify election ṣe mọ̀ pé ó sì continue ń bẹ́ẹ̀ lórí as head of state kò dì torí náà gbéjọba lẹ̀ ńgbà yẹn now èmi lè sọ wípé torí tá a bá wò ń gbà yẹn náà à á wò pé ẹni tó wá láti north kò wọlé ẹni tó wá láti south west òun ló wọlé ó lè má fẹ́ bẹ́ẹ̀ but angu tèmi fi wò ń gbà yẹn ni wípé mo rí pé òṣèlú gbà yẹn ó fẹ́ dàbẹ́ ni pé ó rí bákanbákan torí a lot of things náà ni wọ́n ń sọ nípa Abiola ṣe báyìí Abiola ti ṣe báyìí rí Abiola ti ṣe báyìí rí tó bá di head of state àwọn àṣírí kan wà tó máa tú àwọn nǹkan kan wà tó máa jáde so ìyẹn ló jẹ́ kí n fojú ẹlẹ́yàmẹ̀yà wò ń gbà yẹn torí there is something behind it tó fà ń gbà yẹn tó yàtọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà because a lot of things ni gbogbo wa náà gbọ́ ta ni tó bá débẹ̀ tán àwọn àṣírí kan wà tó jẹ́ pé tí ò gbọ́dọ̀ ríta pé dẹ̀ máa tú àṣírí yẹn síta tó máa ṣe báyìí wọ́n ní gbogbo gbà yẹn náà ló fà tóun náà wò pé eléyìí ò gbọ́dọ̀ jẹ olórí wa o tẹ́lẹ̀ bá jẹ olórí wa nǹkan á dàrú sí o ló fi nullify election yẹn gbà yẹn. ẹ ṣe gan ni tá a bá wo lẹ́yìn ìgbà tí wọ́n fagilé bò náà gbogbo nǹkan dojúrú wàhálà ṣẹlẹ̀ pàápàá jùlọ ní apá gúúsù wọ̀ọ̀rùn nílẹ̀ Yorùbá ń bí àwọn ìgbà náà ní oríṣiríṣi ẹgbẹ́ dìde OPC ní Afẹ́nifẹ́re ní oríṣiríṣi ẹgbẹ́ dìde tí wọ́n jà sọ́tún jà sósì
pápápá àwọn ìjọba ológun wọn gbéjọba ilẹ̀ wọ́n tún gbé fún Abacha. Tá bá wá wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ṣòfò ńgbà náà àtàwọn nǹkan tó bàjẹ́, ṣé ọ̀rọ̀ tí Babangida wá sọ lẹ́nu ọjọ́ mẹ́ta pé lóòótọ́ Abíọ́lá ló wọlé, ṣé sọ̀rọ̀ yẹn tó yẹ kọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dáríjì bí? èmi ò rò pé lérò gba tèmi, èmi ò rò pé àwọn ọmọ Nàìjíríà lè dáríjì Babangida títí dìsìn, torí tí a bá wo ìwé ẹ̀ tó kọ ńgbà yẹn náà almost gbogbo wọn tó lọ síbẹ̀ ńgbà yẹn náà fẹ́ criticize pé kí náà lọ ṣe, torí olórí orílẹ̀-èdè wa náà lọ. Bẹ́ẹ̀ni. So náà criticize wọn pé kí náà lọ ṣe, irú ìwé wo ló kọ tó wá níyì tó ìgbà tó ti nǹkan tó ti ṣe ńgbà yẹn. So èmi ò rò pé àwọn ọmọ Nàìjíríà lè dáríjì torí nǹkan tó ṣe ńgbà yẹn ó cause a lot of setback fún wa lórílẹ̀-èdè yìí, and ìyá ìdẹ́lá ṣe ń jẹ́ dìsìn tá a ti bọ̀nú ẹ̀. So a lot of things ló ṣẹlẹ̀. Èyí náà ti sọ pé ìwọ̀n yẹn àmọ́yẹ ẹ̀mí ló lọ sí, àmọ́yẹ ẹgbẹ́ ló dìde náà sọ gbogbo ẹ̀. Kò bá ti níyì ńgbà yẹn ká ló announce ẹni tó ń win as a winner ni tó dẹ̀ gbéjọba fún. Gbogbo èyí tó bá ń sọ ń sin àwáwí ni tí ò bá nǹkan kan mọ́, nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, so ó dẹ̀ ti kọjá. So ṣe ló dàbẹ́ ni pé nígbà tó tún lọ ń dúró ojú egbò tó ti jiná nígbà yẹn tó tún lọ ń jáde. So mi rò pé àwọn ọmọ Nàìjíríà mi rò pé lè dáríjì Babangida títí dìsìn. Ṣé ni amòfin wọn ní àwọn ọmọ Nàìjíríà ọ̀pọ̀ wa pàápàá jùlọ àwa tá a wá lápá ìwọ̀ oòrùn gúúsù a lè dáríjì Babangida láéláé. Ẹja tún kọjá sí òkè lọ́hùn ká gbọ́ ìkéde láti ẹnu àwọn onígbọ̀wọ́ ètò iléeṣẹ́ ọṣẹ SureClean. Oh, what a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sórí ètò lórí ètò ẹgbẹ́yẹ̀wò náà ni a sì wà àti ìlọ ọ̀jọ̀gbọ́n tó ń bá wa jíròrò amòfin Olúwaṣeun Surajudeen Bashorun wọ́n sì wà níkàlẹ̀. Amòfin wa tá a bá wá wò ó pé gbogbo ìyà tí Abíọ́lá jẹ ńgbà náà lórí ọ̀rọ̀ pàǹjà fún ìjọba tiwantiwa tó jórí ẹ̀ náà lẹ́mí rẹ̀ lọ sí, pẹ̀lú pé wọ́n kàn wá sọ pé ká ṣe àyájọ́ ká máa pè ní June 12, ṣé eléyìí tó láti san gbogbo ìyà tí ọkùnrin yìí jẹ àti gbogbo nǹkan ètò ọrọ̀ ajé dẹnu kọlẹ̀ gbogbo àwọn iléeṣẹ́ tá a mọ̀ ńgbà náà bíi Concord Airline, Concord Press nǹkan kan àgbọ̀rù wọn mọ́? Ṣé ìwọ̀nba pé àwa forúkọ ẹ̀ sọ ọjọ́ 12 oṣù kẹfà ọdún pé ọjọ́ ìjọba tiwa, ṣé léyìí tó láti san gbogbo ohun tó jẹ ìyàlẹ́ lórí? Ṣé o gan ni lójú gẹ́gẹ́ bí mo yẹ sọ lẹ́ẹ̀kan yẹn wípé lénìí wọn lè sọ̀rọ̀ June 12 ká má dárúkọ Abíọ́lá because òun ló ṣokùnfà tí a fi ọ̀nà ẹ̀ ní ọjọ́ ẹ̀nì tó jẹ́ June 12. Bẹ́ẹ̀ kò tí ì tó. Ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé àwọn èèyàn wọ́n sọ pé tábà ní kàkà gbogbo lórí orílẹ̀-èdè òun náà wọlé gẹ́gẹ́ bí president, ó yẹ kó ọ̀nà ẹ̀ náà pé òun náà jẹ́ president Nàìjíríà, ó yẹ kó ọ̀nà ẹ̀ tó bá tiẹ̀ ṣe yẹn fún, ó yẹ ká ní nǹkan tó máa mo mọ̀ pé ó dà pé àwọn stadium kọ̀ọ̀kan bóyá wọ́n name ẹ̀ lórúkọ ẹ̀ wọ́n yìí lè tún ṣe mọ́ because lẹ́nìí democracy tá à ń enjoy lẹ́nìí ọ̀rọ̀ June 12 pẹ̀lú nǹkan tó fà á. Ẹ rí i pé ńgbà tí Ibrahim Babangida tó kúrò ńbẹ̀ tó gbé fún Abacha ìyẹn náà tí ò bá ń ṣe pé wọ́n gbé fún ìjọba fìdí ṣónẹ́kàn kí yẹn tó wá gbé fún kí Abacha tó wá gbà lọ́wọ́ ẹ̀ tábàṣà fi wọlé ńgbà yẹn. Ẹ rí i pé tí ò bá ń ṣe pé Abacha kú a sì máa wà ní ó ṣeéṣe ká ṣe wà lóko ẹrú military rule ni bẹ̀tí kú tó pa yẹn ló jẹ́ káwọn wò pé àpẹ́ ó dà kó tó gẹ́ nísìnyí ẹ já padà sí ìjọba àwarawa, ẹ jẹ́ ká ṣe ọ̀nà tí àwọn bàbá wa ti tọ̀ lẹ́yìn, ẹ jẹ́ ká follow ẹ̀ so that ká lè kí ìṣọ̀kan lè wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà. So ìtọ́ yìí fún yẹn náà kò tí ì tó ara ẹ̀ náà ṣì ni at least láti ọdún tó ti ń jábọ̀ tí Ọlọ́run wá ní kí Buhari tí ò tiẹ̀ ń ṣe ọmọ Yorùbá kó wá listing kó sọ wípé well June 12 o democracy day ni o
ó ṣe ń bọ̀ díẹ̀díẹ̀ ni mo mọ̀ pé tó wá máa di ọjọ́ iwájú àmọ́ èyí tí ètò ìwà ń bẹ tó lọ́mọ Yorùbá sì nìyẹn so tóun náà sì lè ṣe kóun náà tó kúrò ń bẹ tá a máa fi máa ṣèrántí ẹ̀ so èyí tí Haúsá ṣe ní ọjọ́ ẹ̀ ni ó là ń sọ yìí so Yorùbá wa dẹ̀ ló wà ń bẹ̀ sí so àwọn ètò òun náà máa tún ṣe láti fi ọ̀nà Abíọ́lá dìmọ́. ẹ ṣeun àti wá rí i pé lórí ìjàgùdù fúnjọba tiwantiwa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ṣòfò tá a bá wá wo báwọn olóṣèlú wa nísìn bí wọ́n ṣe ń ṣe ìjọba tiwa ṣé ọ̀nà tó tọ́ ṣé wọ́n fẹ́ dàbí pé ní táwọn èèyàn kú lé lórí báyìí pé àǹfààní ẹ̀ ò sí bí ẹni kó wà àbí kílẹ̀ ojú wo lẹ fi wò ó. ní tèmi lérògbà tèmi àti ní ìjọba tiwantiwa ní Nàìjíríà àti ní in fact àwọn tá a kọ́pì kíní yẹn lọ́wọ́ ẹ̀ à follow footstep wọn torí kíní kan máa ń yà mí lẹ́nu pé àwọn olóṣèlú àwọn máa ń travel abroad wọ́n máa ń rí bó ṣe ń ṣe lọ́hùn títí tí bá bàjẹ́ lọ́hùn kílẹ̀ tó mọ́ wọ́n ti repair bí abẹ́ portos wà sí kílẹ̀ tó mọ́ wọ́n á ti túnṣe tẹ́ pé tílẹ̀ bàbá jí gan ẹjọ́ máa kọjá bẹ̀rẹ̀ rárá bí báyìí kíní wà bẹ́ẹ̀ kí ló dé táwa náà mú àwọn ideas tó jẹ́ kó da tó ń lò lọ́hùn káwa náà mú wá sí Nàìjíríà ìyẹn mo sọ pé ibi tá a ti kọ́kọ́ ní problem ni pé àánú lórí tó da àní káwá wo election wa náà kò perfect bí kan náà rígi bí wọ́n pààyàn mí lẹ́nu wọ́n ṣe kinní kan ní wọ́ọ̀dù kan wọ́n ṣe gbòǹbì kan wọ́n ṣe tabaníka wò kò perfect so election wa gan ó ti wọ́ so kò jẹ́ ká ní ẹni tó da then tabatu wa ní ká wò Nàìjíríà náà sí ta ló da tá a fẹ́ múlẹ̀ kò tún sí torí because gbogbo àwọn tó yẹ ká gbọ́ pé ẹ̀yẹ kọ́ wọn lè jáde ìwọ̀n wí ọ̀dẹ̀ ọ̀dẹ̀ àwọn ti jókòó lé wọn pé ibi tẹ́ bá dẹ̀ bá dé ẹ̀ máa ṣe nǹkan yín lọ so àwọn the same set of people tá a fẹ́ yẹn náà àwọn náà ló tún múra wọn lọ ok for example nsìn bí àyè tó wà ń bẹ̀ nsìn bí atọ́lọ́mbá ní bí akótó wọlé 2027 bí ò wọlé ta ló tún fẹ́ jáde tó fẹ́ contest bí Àtíkù àwọn former kìnìún wa náà tá à ń rí bóyá ẹnìkan tá a lè sọ pé bóyá ó yàn gidi ẹ̀ bóyá òun ni Peter Obi àwọn the same set of people náà láyé ń rí àárí àwọn tó jẹ́ pé wọ́n yàn wọ́n sì pé náà lè bá débẹ̀ àmọ̀ pé torí tá a bá wo torí kinní kan wà ní Nàìjíríà táàkì máa ń realize nígbà tí Jonathan wà ń bẹ̀ à ń sọ pé kò ṣe dáadáa ìyẹn dẹ̀ sì yàn nítorí ó gbìyànjú in fact ó gbìyànjú ju gbogbo àwọn tá à ń rí lọ sí lójú tèmi náà bẹ́ẹ̀ ni ó gbìyànjú ju gbogbo wọn lọ bẹ́ẹ̀ ni gbogbo wa sọ pé àfẹ́ nígbà yẹn la lè kúrò mẹ́ ó dẹ̀ gbà ó dẹ̀ lọ jókòó lé ẹ̀ nígbà tó jí yín bá dẹ̀ rí ẹ̀ dẹ̀ máa bá yín fara mọ́ òun dẹ̀ la wá ń jìyà ẹ̀ lẹ́nì torí tabatugo ìjọba tó kọjá náà bẹ́ẹ̀ náà bàbá jẹ́jẹ́ àwọn náà ṣe díẹ̀ tí wọ́n kúrò mẹ́ ẹ wo bọ́ ṣe kúrò mẹ́ sí ta ló mọ ìtọ́ ń ta àpò rẹ̀ sí lẹ́nì sí àdẹ̀láwà ní democracy so the kind of democracy that I'm practicing in Nigeria yìí bí bàtà yìí ń ṣeré ni ní nǹkan tẹ́nìkan sọ ní àyìn ṣe demonstration of crazy láyìn ṣe lọ́wọ́ àti really practice the democracy yẹn ẹ jẹ́ ká wò ó sìn láwọn northern part ń sìn bí kò pààyàn lẹ́nìí kidnapping lọ́la àǹtí kọ̀ọ̀kan ṣé democracy náà là ń ṣe Nàìjíríà yìí àbí ṣe láyìn ń ṣeré so ó yẹ káwọn leaders wa káwọn náà jáde àwọn countries tá a emulate tá a fi mú democracy wá ẹ jẹ́ ká lọ bèrè lọ́wọ́ pé báwo ló ṣe ń ṣe democracy but kọ́lọ́hún ṣàánú wa ní Nàìjíríà ni àwa sì ń ṣeré ni àti ìṣe democracy. tá a bá wù lára àwọn tó jà fún pé ìjọba tiwantiwa ààrẹ tó wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ ó wà lára àwọn gbà náà tó ń pariwo pé ìjọba ológun ò dá bí wọ́n ṣe máa ń pàṣẹ wàhálé àwọn èèyàn lórí tẹ́ wá wọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lákòókò tí wọ́n gan ẹ wo orun tó ṣẹlẹ̀ ní Rivers State tí wọ́n yọ ẹni tó jẹ́ pọ́n dìbò yàn tí ara democracy náà lè lè. òun náà ni mo sọ yìí pé àwa sì ń ṣeré ní Nàìjíríà náà ò tí ì ṣe democracy ìyẹn mo sọ yìí pé ní àwọn ibi tá a ti mú tó ti ń practice democracy ok ẹ jẹ́ ká wo United States for example ẹ wo bọ́ yẹn election wọn to me it's free and fair torí kò tẹ̀ sẹ́ni tó expect pé Trump máa padà síbẹ̀ ó dẹ̀ wọlé ẹ wo election wọn ṣe àyìn gbọ́ pé ẹ̀kọ́ lọ kóòtù kó challenge pé result kó lè sí nígbà tó ń kankan mọ̀ pé ó dàbẹ̀ ni pé wíṣì àwọn èèyàn ni ẹni tó wọlé ṣáwa ti débẹ̀ Nàìjíríà
tàbá ṣe election lé ní ìwọ̀n ordinary local government election mo kàn sọ pé ó dà pé tá a ṣe láti àwọn èèyàn kàn wò pé bá tiẹ̀ wulẹ̀ lọ́kọ̀ tún náà kàn waste time ara wa ẹ̀jẹ̀ dúró jẹ́ ká máa wo tiwa kò sí election náà ní Nàìjíríà yìí àwọn kan máa lọ kóòtù àárọ̀ ẹ̀ la ṣe gbọ́ pé Ayédàtiwa wọ́n ti declare kó wọlé lẹ́kẹ́dẹ́ kan àdì ìgbà yẹn la máa ti ẹ̀ rí pé wọ́n turn election nísìnyí ẹni tó wọlé ti wọlé ni ẹ wo Tẹ̀dó ó wọlé Ọ̀ṣun state òkè Ọ̀ṣun náà wọlé Ẹdó Ondo state òun náà wọlé so adìlẹ̀ máa rí ibi tó ti nullify election sí so ẹni tó nọ́nà gan á gbà pé eléyìí tán ṣe yìí eléyìí wà free and fair mi ní láti contest yẹ ìjọ ọ̀làfẹ́ tó débẹ̀ ní Nàìjíríà ìyẹn ni question tá à ń béèrè lọ́wọ́ ara wa. ẹ̀gbọ́n tí amòfin sọ wọ́n níjọ́ ọ̀la tó fẹ́ débẹ̀ tá a tó fẹ́ délẹ̀ lérí táwa náà ó lè kógojá bí àwọn ilẹ̀ òkèèrè tá a ti yá ètò ìjọba tiwantiwa tó ní democracy bí ilẹ̀ Amẹ́ríkà tó jẹ́ pé gbogbo nǹkan tiwọn létòlétò ni wọ́n ń ṣe kẹ́ tó máa lọ amòfin wa ẹ kàn fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí nímọ̀ràn lórí pé a rí gbé ẹnu mi ti ẹ̀dùn pamọ́ òfin yẹn lára ohun tó ṣe pàtàkì lára ìjọba tiwantiwa ní ẹ̀ka òfin wa gan nísìnyí ó dà pé kò. ẹ jẹ́ kí ká reserve comment wa lórí yẹn because ẹ̀ka òfin wa gbogbo alámọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ mọ̀ pé lẹ́ẹ̀kan yẹn náà mo ti mention ẹ̀ mo ní ìjọ́ wo ni wọ́n ti nullify pé èèyàn kan wọlé wọ́n nullify pé kò wọlé mọ́ gbogbo wọn ń sìn pátápátá wọn wọlé ni so kọ́lọ́hún ṣàánú wa ní Nàìjíríà. wọ́n ní kọ́lọ́hún ṣàánú wa ní Nàìjíríà tó àkókò tí kó wa ní papámọ́ra ẹ̀yin aráalé láti bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn láti ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí ètò ìjọba tiwa àti gẹ́gẹ́ bí òní ṣe jẹ́ àyájọ́ ọjọ́ 12 oṣù kẹfà tá à ń pè ní June 12 ní ọdún 1993 ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tí wọ́n dìbò tí gbogbo èèyàn gbà pé òun ló sì dára jù ní gbogbo ìbò tá a ti ń dì ní orílẹ̀-èdè Nàìjíríà ṣáájú àti lẹ́yìn ìgbà náà àti ìrìbò tó tún ti dára tó ní èyí tó jẹ́ pé àwọn èèyàn fi ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnjẹ̀sìn wọn kó tìtàpá kan wọ́n dìbò fún ẹni tọ́kàn wọ́n yàn ṣùgbọ́n síbẹ̀ àwọn ìjọba ológun ìgbà náà wọn àjẹkẹ́ni yìí kó dé ipò náà títí tó fi jáde láyé àwọn ẹ̀kọ́ wo ni ìjọba tiwantiwa ti kọ́ wa ǹjẹ́ àti ìdébẹ̀ pé àwọn òfin wa ní àti ìdélẹ̀ lérí o tó àwọn tán wà nípò ìṣàkóso àwọn náà ń gbọ́ gbogbo ọ̀nà tá a fi lè dí ìjọba tiwantiwa òní jẹ́ kẹ́ gbogbo wa máa tọ àtolórí àtẹmọ ẹ̀yìn ká máa tọ ìjọba tiwa kí n tó máa lọ amòfin wa iléeṣẹ́ àbùfọ̀ọ̀ṣẹ ṣọ́ọ̀kìn wọn ní kẹjọ kẹ bá wa gba ẹ̀bùn kékeré bí a pè é lè wá sí orí ètò ẹ ṣé gan ni o. mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí ò ní jóná o mo dẹ̀ kí àwọn èèyàn wa náà pé àkọ́ọ̀dún akúyèdún ẹ̀mí wa ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àmín títí ọjọ́ mẹ́jọ tá a tún máa mú ètò mìíràn wá ìkókó tuntun àti ọ̀jọ̀gbọ́n mìíràn lórí ètò yìí mo kí amòfin wa tá a pè tí wọ́n jẹ́ wa amòfin Surajudeen Olúwaṣeun Basọ̀run tó bá dijọ́ mi ta tó pè sẹ́mọ̀ jẹ́ wa ẹ ṣé púpọ̀ èmi atọ́kùn ètò Agboola Elúfowójù ló ń kí yín pé ire o. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀ wò ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀ wò ìdí ọ̀rọ̀ nìyẹn ṣé ẹgbẹ́ yẹ̀ wò mo wí ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀ wò ó yẹ ká mú sùúrù nínú ohun